Àfìgbà tí wọ́n padà bá ara wọn lẹ́wọ̀n. Kí ló ń ṣẹlẹ̀ báyìí sí Oríyọmí Hamzat àti arábìnrin tí wọ́n ń pè ní Queen Naomi? Kí ló padà ṣẹlẹ̀ sí wọn lẹ́yìn rògbòdìyàn tí ó ṣẹlẹ̀ ní ibi tí wọ́n ti fẹ́ fún àwọn ọmọ kéékèèké ní ẹ̀bùn ní ìlú Ìbàdàn, ní Muslim school kan nílùú Ìbàdàn, tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀mí tí ó ṣòfò níbẹ̀? Kí ni ó padà ṣẹlẹ̀ sí wọn? Kí ló ń ṣẹlẹ̀ sí àwọn méjèèjì lọ́wọ́lọ́wọ́ báyìí? Kí ló ń ṣẹlẹ̀ sí wọn o? Ẹ̀yin èèyàn, tí ẹ bá mọ̀ pé ẹ fẹ́ gbọ́ nǹkan tí ó padà ṣẹlẹ̀ sí àwọn méjèèjì, ẹ wá nǹkan fìdílé tàbí kí ẹ fìdílé nǹkan. Tí ẹ bá ṣẹ̀ ń rí fídíò wa tó jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ṣẹ̀ ń wo fídíò wa nìyí, ẹ gbìyànjú láti tẹ subscribe button lórí níbí yìí láti máa mú àwọn ọ̀pọ̀lọpọ̀ ìròyìn wá nípa àwọn celebrities wa tí ó wà nílùú Nàìjíríà. Níbí láti máa ń fún yín ní gbogbo àwọn ìròyìn wọn o. Lónìí, tí ẹ bá mọ̀ wípé ẹ fẹ́ wo ìdí tí gbogbo rẹ̀ ṣe ń ṣẹlẹ̀ sí àwọn méjèèjì yìí, ẹ gbìyànjú láti tẹ subscribe button. Lónìí, a ó máa sọ̀rọ̀ nípa arákùnrin tí wọ́n ń pè ní Oríyọmí Hamzat àti arábìnrin tí wọ́n pè ní Queen Naomi, ex ìyàwó Ọọ̀ni of Ifẹ̀ ní arábìnrin náà. Níbi tí arábìnrin náà ó ti lọ bá Oríyọmí Hamzat, ó lọ sórí rédíò rẹ̀ tó lọ kéde wípé òun ó máa pín àwọn ẹ̀bùn fún àwọn ọmọdé ní ọdún Kérésì tí à ń ṣe yìí. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ló padà lọ sí ọ̀rọ̀ náà. A kàn fẹ́ fi tó yín létí wípé àti Oríyọmí Hamzat àti Queen Naomi, àwọn méjèèjì ti wà ní ọgbà ẹ̀wọ̀n báyìí ní ìlú Ìbàdàn, àti principal tí ó ní ilé ẹ̀kọ́ ibi tí wọ́n ti ṣe ọ̀rọ̀ náà, tí wọ́n ti ṣe àpèjẹ náà, ni gbogbo wọn ti wà ní ìlú Ìbàdàn báyìí ní prison o. Kí ló ń ṣẹlẹ̀ sí àwọn méjèèjì yìí? Ẹ gbìyànjú láti máa fi àdúrà kan ránṣẹ́ sí àwọn méjèèjì àti principal náà o. Lónìí, a kò ní rí jù báyìí lọ. Ire lójú gbogbo wa máa rí. Ó tún dọjọ́ mi ọjọ́ rẹ̀. Ó dìgbà.